سموا اليهود من شتى. dákun bá máa ń tẹ̀ mẹ́tàlá rẹ̀ ìwọ gómìnà tó ń bẹ́ẹ̀ bá máa ń tẹ̀ wọ́n tẹ̀ ní oníkú sí ọ̀tọ̀ bámọ̀. فكل جليل ثوبه wọ́n yẹ ká tó dùn kó sí tó ṣe tó nígbà tó kù rẹ̀. ليعبد من بلاد. náà bá ní sọ́dún kù rẹ̀ ní ìsìn bó bá kú ní aṣọ fún ọ. فكل جليل ثوبه ليعبد من بلاد. yóò jẹ́ àpàdé èmi padà nínú. الله الكريم. ní ìrọ̀lẹ́ orí tán inú ìfọ̀ dáadáa. ìrọ̀lẹ́ sọ tán yányá. èyí tí ìwé níbẹ̀ tó wà láwọn òdèdè lọ́wọ́ ló ṣe ń wé. ó jòkó lè kẹ́kọ̀ọ́. ìyáyá ó ta láàrú. torí tó o bá ṣe láàárọ̀ yìí. ní tó o bá ṣe òun láàárọ̀ yìí. فكل جليل ثوبه bẹ́ẹ̀ni لابد من بلاد. وكل اجتماع سموا يعبد من ستى. wọ́n tún wáyé ẹ síbẹ̀ àwọn kan bẹ́ẹ̀ náà lórí ẹ̀ wọ́n tún wáyé wọn síbẹ̀ kò tún wọ́n yẹ ní òyìn. kò tún gbọ́dọ̀ mọ́. oríire ni wọ́n lò kọ́ ọ lò. gbogbo àwọn tó ń tẹ̀lé síwájú rẹ̀ wọ́n rí ṣe. àwọn ayé bẹ́ẹ̀ bá ní ẹ̀yẹ̀ náà yé iná ní ẹ̀sìn lórí rẹ̀ ó yà dìmú dáadáa kó sì àfiṣe tẹ̀lé ń lọ. وعلمه رماية كل يوم ما مش عارف يعملوا لي الله تعالى عنه. ولما اشتد ساعده رمالي وكما علمته نظم القوافي فلما قال قافية لهجاني àwọn tó bá fẹ́ pẹ́ lórí ọlá àwọn tí wọ́n gbé lórí ọlá kò gbọdọ̀ fún wọn. àwọn tó bá fẹ́ pẹ́ lórí àga yìí àwọn tó bá gbé ẹgbẹ́ bẹ̀rẹ̀ ọ̀ gbọdọ̀ ní sí ọ̀wọ́. إن المناسب لا تدوم لا تدوم لواحد إن كنت في سكر فأين الأول. ṣé dáadáa ní kí nǹkan bàjẹ́ kó tó dání. àràrà o kò bàjẹ́ bá nẹ́ẹ̀mí kó tó dà fún un. صلى الله عليه وسلم. ṣé dáadáa ní kí nǹkan bàjẹ́ kó tó dání. o gbọdọ̀ fàyè lẹ̀ kó bàjẹ́. yóò wá bàjẹ́ tó wá tẹ́lá tọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wọ̀tọ̀. إن المناسب لا تدوم لواحد. àgbà náà sí bẹ́ẹ̀ nìkan wọ́n á ṣiṣẹ́ débẹ̀ ni wọ́n ò kọ́ bẹ́ẹ̀ nìkan síbẹ̀. لا تدوم لواحد ìkúta إن كنت في سكر فأين الأول. wọ́n wá níbẹ̀ ni àwọn tí wọ́n bẹ ń wájú rẹ̀ lé àgàlẹ́ lórí wọ́n jókòó sí kó tó kàn ọ́. ṣé gbogbo ẹni abínú ilé ọlá ní jókòó sórí ọlá ni. gbogbo ọmọ ọdún wọlé lówó wòlíì lórí kí ló kàn á pẹ̀lú ìwé wòlíì lórí ọkùnrin. ìwò tó já wa. wọ́n yà wọn ẹ̀yà rèé ó fa ikú tààrà. إن المناسب wọ́n máa fi ẹ́ pin àwọn ẹbí ló kọrú. wà láì bí bàbá tẹ̀sí dà kó kódà ó bí àyè wọn àmọ́ ìkan bẹ́ẹ̀ náà wọ́n rẹ̀. لا تدوم لواحد. ọmọ tá a kì í jí kò ní bẹ́ẹ̀ bá ti gbogbo ọmọ báwọn àkóńtò ń ṣe ìgbóló yẹn náà. إن كنت في سكر فأين الأول. ọmọ ẹgbẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ń pọ̀. ọ̀rọ̀ mi lórí gómìnà torí kò sí irú ẹ̀ táwọn sọ bẹ́ẹ̀ fún ẹ. فأين الأول. àdàtọ̀ jókòó sí yẹn ṣé wọ́n ló kọ́kọ́ jókòó sí níjọ́ tí wọ́n kọ́kọ́ kàn ní. إن كنت في سكر báyìí lọ́la فأين الأول. bẹ́ẹ̀ni إن كنت في سكر فأين الأول. ọkùn sẹ́ẹ̀tì yìí tẹ̀ wá sí yẹ. bàbá ó yọ̀ jí. gómìnà wa da àwọn ọkùn sẹ́ẹ̀tì wọ́n sí. gómìnà wa da lọ́dà ó sùn. àwọn ọkùn sẹ́ẹ̀tì wọ́n sí. àní títì tó yẹ. فباسم الفعل جميل فضائله. gómìnà wa da sẹ́ẹ̀. àmọ́ àmì títí tó yọjú kó dé àyínà náà ga. فباسم
lè àrí bíríìjì tí ń mì nígbà tó bá torí rẹ̀ báyìí wà máa mì ló máa vibrate nígbà tí wọ́n bá gbé yìnyín tí wọ́n fi vibrate ilẹ̀ ní pẹ̀lú náà dáa pọ̀. فباسم الفعل جميع فضائله bẹ́ẹ̀ bá ṣọ́ra àwọn ọmọ yóò jẹ pítípítí yà. èyí táwọn òbí yìí ṣe kalẹ̀ lẹ́yìn jẹ yìí. báwo lẹ ṣe yanjú táwọn ọmọ yìí kalẹ̀ látò yìí. فباسم الفعل ẹ má jẹ́ bàbá ọ̀nà ẹ má jẹ́ bàbá òní. الجميع فضائله ẹ lọ jẹ́ gómìnà ọ̀nà ẹ má jẹ́ gómìnà òní. ẹ lọ jẹ́ ọmọ ọ̀nà ẹ má jẹ́ ọmọ òní. فباسم الفعل جميع فضائله gómìnà ọ̀nà ni gómìnà táwọn sọ pé ọba ti lọ́la pé àríwú gómìnà rẹ̀ ni. ó ṣe bẹ́ẹ̀ tá a lè gbàgbé ayé ọ̀la mi. من الفعل جميع فضائله àwọn ọmọ rẹ̀ wà ní bàbá wa kódà bàbá tó kílè ẹni. ọlá bísí ọ̀nà bá ń tọ́ kí ẹ̀kú òde yìí ọlá rẹ̀ òun là ń jẹ́ nínú màkẹ́tì ń bẹ̀ wò. ó jẹ́ gómìnà nítorí ṣe kalẹ̀ láàrin gbàgbé. فباسم الفعل الجميع فضائله فإذا ولد فإنها لا تعزل wọ́n ṣe títí tó lọ sọ́nà Ìbàdàn nínú lóògùn state ẹnìkan sọ fún mi ní pé throughout the Nigeria ọ̀nà tó dájú lọ́wọ́ báyìí throughout the federation tó dájú from one state to another ọ̀nà Ìbàdàn yìí ni ẹ wò gbà tí bísí ọ̀nà bá jọ ti ṣe ọ̀nà náà tí bẹ́ẹ̀ dánù lọ́wọ́ yìí o. فباسم الفعل الجميع فضائله فإذا ولد فإنها لا تعزل ìjà bá ṣe láròyìn ìjà bá ṣe òun náà sọ o èyí stéètì ẹ̀ ní fún wa nílẹ̀kú àgbà stéètì tí ìyàwó lè wá dìvẹ́lọ́pù àwọn olówó ìjẹ̀kú àwọn náà wá ń ṣe lẹ́nu tí ò rí náà ẹni tí ò rí náà tó mójú tí ò rí náà kéèyàn kọ́lé sí bíyà rẹ̀ kí bíyà rẹ̀ sì bàjẹ́ tó bá wù irú ayé wò ni. فباسم الفعل الجميع فضائله فإذا أوفيت فإنها لا تعزل àwọn ọ̀pọ̀ àpọ̀ yìí. أجمعكم الله báwo ni súrọ́tù Najmi Quran 53 ayah 56 tóbi wá délẹ̀ ala naziru min an-nuzur al-ula. أعوذ بالله من الشيطان الرجيم Oya yọ̀mẹ̀ yìí. بسم الله الرحمن الرحيم Aláwọ̀ bá wa sọ̀rọ̀ ó kàn yóò kù tó fẹ́ gbọ́ràn sọ̀rọ̀ lẹ́nu. هذا نذير من نذر الأولى هذا نذير من نذر الأولى من النذر الأولى. هذا نذير النذر. من النذر الأولى Oya yọ̀mẹ̀ yìí. هذا نذير من النذر الأولى Eléyìí wà sí látọ̀dọ̀ Ọlọ́run. Hādhā nadhīrun. Ọlọ́run lélẹ́yìí o. من النذر الأولى Látòrí pírẹ́sidẹ́ntì wa Muhammadu Buhari torí délẹ̀ gbọ̀n àwọn PDP àwọn APC àtàwọn gómìnà lápapọ̀ yìí mò ń bá rí. هذا نذير من النذور من الأولى. النذر الأولى bẹ́ẹ̀ni هذا نذير من النذر الأولى ẹ wá ṣàbọ̀ ọlọ́run pírẹ́sidẹ́ntì àwọn sínẹ́tì mínísítà
ó wá lọ́nà àwọn ọmọ kéèké lọ́nà sàlẹ̀ ní chairman kánsẹ́lọ̀ àtàwọn tó ń bẹ lábẹ́ wọn. Àwọn tí wọ́n ṣe wá sí fún wọn tán mọ́ràn mo bá yí wọ́n ti rí. Báwo ṣàdúrà ní wọ́n ti ṣàgbà fún wọn ṣáyé wa dáadáa. Èsè tá a fẹ́ dìbò tẹ́tù máa wá para yín. Kí lẹ̀ ń wá ń bẹ̀? Kí ni ń bẹ̀ lórí àjọ náà? Ní tẹ́ ẹ̀ kójọ tó ṣe gbẹ̀ yín kọ́lẹ̀ ní. Nàbí mi nàbí ọ̀la. Èyí tẹ́ ẹ bá ń ná owó tẹ́ ẹ kójọ lówó yín. Èyí tẹ́ ẹ kó pamọ́ yín kọ́lẹ̀ ní mọ́. Nàbí mi nàbí ọ̀la. Ṣé ẹlòmí sórí ibùdó 5 billion 10 billion bẹ́ẹ̀ lákàntì ẹlòmí láti bí ọdún mẹ́wàá kò kọ́ kan. Láyé tó ń lò tó ṣe pé ó lè sùn lálẹ́ kó má jì má lọ. Bọ́lá ń kọ́ lọ. Wọ́n yẹn náwó lọ́rùn. Bára nìkan ti ń tàn yín pé wọ́n náwó lọ́rùn irọ́ ńláńlá. Wọ́n yẹn náwó lọ́rùn. Kódà kò sí àmàlà àti gbẹ̀gì nínú sàré. Ọ̀pọ̀ bá ti mánéjì ara rẹ̀ kó fún ara rẹ̀ là kó o sì kó o jẹ́ kó gbádùn rẹ̀ tiẹ̀ bá ọ̀run. Àwọn kan ti wárí àwọn òjíṣẹ́ tí wọ́n ti jíṣẹ́ fún yín tẹ̀ gbọ́n. Gbogbo látẹ̀ ní ìlànà náà nígbà náà. Níbo ni Dangote wà níjọ́ Tọ́lá Abíọ́lá dìde tí ń tókù, tí ń nàwó, tí ń ṣubú, tí ń bọ́ sọ́ọ̀tì, tí ń bọ́ sọ́ọ̀tì. Ní Nàìjíríà. Àwọn dáńtàtà níbo ni wọ́n wà ń jọ náà? Bẹ́ẹ̀ni, àwọn olówó Nàìjíríà wọ́n dáwọ́. Níbo ni wọ́n ń bẹ níjọ́ta Abíọ́lá ń ṣọlá, níjọ́ta Abíọ́lá ń dára, níjọ́ta Abíọ́lá ń dọ́lá, Abíọ́lá fún ìyàn lówó jọ kan. Ó ní bàbá ẹ̀dá ọmọ ẹ̀bùn ló Abíọ́lá wá ní òbí ìdẹ̀wú ṣẹ́ẹ̀kì mi dání. Mo lè fẹ́ fún ẹ lókè. Kí ni wọ́n nínú ẹ̀ ní ẹ bá lò ní tọ́lẹ́tù? Mú yẹn náà wá, mú yẹn náà wá ló bá sáìn sí tọ́lẹ́tù. Ó ní lọ bá 4 million. Ìyẹn bá mú tọ́lẹ́tù èdè báńkì náà bá fún 4 million. Abíọ́lá dẹ́mù. Abíọ́lá dúró dé tó sin.
ó tún ẹbí ló fẹ́ kó ní wákàtí mẹ́rin owó rẹ̀ tó kó lè kéye kékeré olùwákàtí méjì bá tó fẹ́ mú lọ ó wà lọ wákàtí mẹ́rin bá tó fẹ́ gbà lẹ́yìn kan tó lẹ́tọ̀ kọ́ àmọ́ ti owó pé lọ gbà ó sì lérò sí ìgbà. aláàánú pàdé mi pé yìí sì ń mí níbo ni wọ́n wà jọ náà abẹ́rẹ́ náà ló dẹni tó ṣe gbà àdúrà nìkan láti ránṣẹ́ sí wọn ló lè kú ìwé dúkìá rẹ̀ wọn ọlọ́jà bí ọmọ wa lọ́mọ. Azifatu ya azifatu ilayhi sama min dunillahi kashifa. Ọjọ́ tó dàgbù wọn ni ẹran tiẹ̀. Azifatu ya azifatu ilayhi sama min dunillahi kashifa. Ilayhi sama àwọn gómìnà tí wọ́n ti ṣe gómìnà ní Nàìjíríà tí wọ́n ò sí ń bẹ̀ wọ́n ẹ wo àbùkù tí ń kàn wọ́n sórí ire ni kẹ́nìkan jọ̀dá tí gbogbo ayé ń wárí fún tí wọ́n ń wárí fún tí wọ́n ń gbó dànsáàkì fún kó sì kúrò lórí àga wọn kó wá dé ni wọ́n sọ pé sílágbájá ọ̀rọ̀ rẹ̀ di. Azifatu azifatu bẹ́ẹ̀ni ẹ̀ lẹ́yìn ìsàlá nínú nílá ìkàṣífà. àṣì ayé wà àṣì lúyà olóríta ṣìyẹn yìí náà ní wàhálà. àwọn olóríta ṣìyàn ìwọ́n tó fẹ́ dìbò dákun ló sẹ́ǹsì ẹ̀ ìbẹ́ta wẹ́pà. lórí akáyọ̀ má jọ bá káwọ̀ kámẹ́rì tì ẹ́ lójú àti láìsí gbogbo kan tán. òsì tí wọ́n kó bá wọn Nàìjíríà náà ni. wọ́n gbà parí gbàgbọ́ méjì àbọ̀dé lórí. àwọn ẹlẹ́sìn kan dábàá mi ti ṣe lólè rẹ̀ ó pẹ́. ẹni kó tó wá tó lórí mẹ́ta yìí. àwọn àtò gbogbo àgbà kúkú méjì. àbúrò kan pẹ́ débi kúkú méjì. Azifatu azifatu lẹ́yìn ìsàlá nínú nílá ìkàṣífà. nítorí tí wọ́n kọ́ ni wọ́n ṣe ń lọ bẹ̀ o. ètò ìyá ọmọ fẹ́ kó yẹ o. wọ́n mọ tó tara wọn ni. ìwọ́n tó bá dìbò wọn bó ṣe dìbò rẹ kó sì wẹ̀lẹ̀ ó dìbò fún. ẹ má jà kó ní ilé àwọn ọmọ wa sómi. nígbà mi tá a kó wọn lọ Nàìjíríà ní ìlàjọ lò. bàbá sì gbé lórí ikú sílẹ̀ ṣàmọ̀ pé yóò jọra lé yóò ràn kó. Azifatu azifatu lẹ́yìn ìsàlá nínú nílá ìkàṣífà. àwọn tí wọ́n ti ṣe wá sí fún yín wọ́n ti bá yín sọ̀rọ̀ ẹ̀gbọ́n òun ló jẹ́ ká ẹ máa kíkọ́ mọ́ oríṣiríṣi ọ̀rọ̀ máa bá yín. ìsàlá nínú nílá ìkàṣífà. Kìámà nìkan ọjọ́ tẹ́kùn lórí àga ó ní tán lọ. Ilé ìfẹ̀lẹ̀ Káàsì nínú nílá ìka. nínú ìlà ìkàṣífà tó. Ṣé o tún mọ àwọn tá a kọ́ bẹ̀ tí a bọ́ bí wọ́n ti ń gbálẹ̀ bọ̀ wáyé? Ìkan ti lọ ń kí ẹnìkan tó kó lílé o, wọ́n ti gbéjọba lé o. Nígbà tí gbogbo ẹ̀ dàrú tán. Èmi ò mọ wáyé tó sì fojú ilẹ̀ tó jẹ́ kó bàjẹ́ kó tó tù sí. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti lọ. Táwọn yẹn ti kú. ìjọba òde náà ṣe wá. Àwọn ọmọ tí ń sì ń bẹ́ẹ̀ kò sí tó ṣe o. wọ́n ti wá gbé tẹ́ta ọ̀sẹ̀ yàgò ẹ̀ lọ́wọ́. Ẹ̀yin náà ń bẹ́ẹ̀ kò sí tó ṣe. Àwọn mẹ̀kúnnù tẹ̀ ń ṣèjọba lé lórí ẹ̀sìn bẹ́ẹ̀ ni wọ́n dì. Azifatu azifatu Bẹ́ẹ̀ni. ilé ìsàlá nínú nílá ìkàṣífà. Asifatu la asifatu. Ọjọ́ tẹ́ kù lórí àga ti súnmọ́ o. Azifatu azifatu Ọjọ́ tẹ́ kù ń bẹ̀ tó ní dáadáa ẹ fẹ́ wọ bẹ̀ àwọn alágbé yín níbẹ̀. azifatu azifatu Ìgbò wa lẹ́bi níbẹ̀ àṣírí tẹ̀ ẹ̀ sí. azifatu azifatu Gbogbo stéètì kọ̀ọ̀kan ni wọ́n kọ̀m̀plé wọ́n regret bẹ́ẹ̀ níbẹ̀. azifatu azifatu Nínú wọn kù sí
الآخرة àwọn tó dára lójú ní bẹ́ẹ̀ kó ń bẹ̀ 2019. إليه سلام من دون الله كاشفا. ẹnìkan ò lè mú yín sílẹ̀ àbẹ̀jẹ́ náà bá fi sílẹ̀ o. ẹni parọ́ búláwájáde ìdìbò bẹ́ẹ̀ bá dìbò fún wa. ṣèbí torí pé ń bẹ láyé ọlọ́run sì gbàgbà ọlọ́lẹ̀ lọ́wọ́ ni. ليس لها bẹ́ẹ̀ni من دون الله كاشفة. àwọn kan ti ṣe bẹ́ẹ̀ ní tẹ́tù wọn sí láyé ayé sì dàgbà sókè lọ. إليه سلام من دون الله كاشفا. tó tú ẹ̀ ìjọ tí Abíọ́lá kú á ní Abíọ́lá bá yẹn lè kú Nàìjíríà ó bàjẹ́ nǹkan ló máa ń palẹ̀ mọ́ sáà ní kókó Nàìjíríà báyìí àmọ́ kò pé lóòótọ́ ní Nàìjíríà ó dàrú àṣírọ́ láyé ń pa ayé á máa tẹ̀lé ẹ̀ ọ́ àṣírọ́ ni àṣìwọ́n ni wọ́n dira rẹ̀ mú wọ́n á jẹ́ wọ́n fi ọ́ ní tí ò jẹ́ wọ́n fi ọ́ ní. أزفت الآزفة bẹ́ẹ̀ni إليه سلام من دون الله كاشفا. ẹ kú lórí ẹ̀jẹ̀ kò sọ pé tẹ́fẹ́ dá sí yun ọlọ́tẹ̀ lò tẹ́ máa lò ẹ kú bẹ́ẹ̀. ليس لها bẹ́ẹ̀ni من دون الله كاشفة. àwọn ẹlòmíì ó gbọ́ bẹ́ẹ̀ àwọn náà ń ṣe tiwa rè ètò ìnáà jẹun náà tó nítorí ṣe sọ pé kéèyàn ṣe dáadáa lásìkò tó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí bó o bá ti ṣe dáadáa níjọ́ tó bá kó mẹ́ wú alámàkẹ́ ẹgbẹ́ kú òye. إليه سلام من دون الله كاشفا. Only if your presence cannot add value to our life. Nígbà láyé yín jíjẹ ọ̀gá àti gómìnà àti pírẹ́sídẹ̀ntì yín tí ò bá lè mú oríire bá wa tẹ́ ẹ bá kú ọ̀n bẹ́ẹ̀ àlè màlá. أزفت الآزفة Bẹ́ẹ̀ni إليه سلام من دون الله كاشفا. ẹni ó gbọ́ ọbẹ̀ ọlọ́run nìkan ló mọ̀. Ìbò náà rí ẹni tó bọ̀ síbẹ̀ ọlọ́run gangan ló mọ̀. Báyìí kí á mọ̀ ó ṣe ní fún yín ọ̀la yín. Ọ̀la yín tẹ̀ ẹ̀rọ tí yóò ti rí ọlọ́run nìkan ló mọ̀. Ẹni ó dá fún bẹ́ẹ̀ ni ò ní dá fún bẹ́ẹ̀. Ẹni ó sunwọ̀n fún bẹ́ẹ̀ ni ò ní sunwọ̀n fún bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló mọ̀. إليه سلام Ẹni ó ní láì من دون الله كاشفة. Eba. إليه سلام من دون الله كاشفا. Àfàmì. أفمن هذا الحديث تعجبون وتضحكون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا. أفمن هذا الحديث تعجبون ọlọ́run ṣe kúrò ní táwọn fi ń sọ̀rọ̀ pé ẹrù pé rí ni. تعجبون ẹ fọ́nú fara mu bí kúrò ní bá bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ ti yín gbà yín mu. وتضحكون ó mọ èèmọ̀ tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn ayé ni. wọ́n pa arákùnrin kan ní Umiyyatu ọmọ Khalaf náà wọ́n tó tẹ̀lé ànẹ́bí. àkọ́kọ́ lẹ́yìn síjùdú lè Ádámà fasajadu illa Iblisa. إبليس أبى واستكبر. nínú àwọn nígbà tí wọ́n ní ẹfọ́níbalẹ̀ ó lóun dọ́tọ̀ ti dáyé òun ò tí ìfọ́níbalẹ̀ rí kí ìdí òun wá ju orí òun lọ. òun ò fọ́níbalẹ̀ kí ìdí òun wá ju orí òun lọ ó wá bu ẹ̀pẹ̀ sọ́wọ́ báyìí ó wá forí kan báyìí ó lóun ò lè fọ́níbalẹ̀ bẹ́ẹ̀ nìkan wá da ẹ̀pẹ̀ yẹn sílẹ̀. wá kùtìlà káfíìrà ìjọ tí ó sì jáde láyé ọlọ́run tì í ti dẹ́nu ọ̀nà ikú ìjọ tí ó fẹ́ kú ó kú ní kèfèrí ọlọ́run yóò jẹ kùtùkùtù ìyá lọ́dọ̀. أفمن هذا الحديث تعجبون bóyá yọmọ yìí. وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا. ọlọ́run tí ẹ gbọ́ ọ̀rẹ́ ní ọlọ́run ní ọ̀rọ̀ ni
sí àgbẹ̀ yóò wọnú pílẹ̀. Tó bá mú ẹwọ́nú pílẹ̀ bá bá ti tilẹ̀kùn ọmọ ọlọ́run ti mú ọ̀rẹ́ ni. Ó ti mú ọ náà nù. Tí ẹ bá ọ. Bá ti sọ̀ láyọ̀ ló kù. Ó bá yẹ kú sísán mọ̀, wọn ò ló kú rẹ̀ mọ́. Afàmì ààrẹ àdìsí dájọ̀gúnra. Ó yá yọ ọmọ yìí. وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوه. Bó tilẹ̀ máa rí náà lórí, bó tilẹ̀ wọ́n kéré mọ́ ajẹ́lì Jèhófà Yorùbá jì. Mi ò bá tẹ̀lé mi ti báyìí. Lájẹ́rì o, Yorùbá jì. Ntọ́lá fi lè mọ yín lórí àdáhùn yẹn kó mẹ́jọ. Ẹni tó mọ̀ yí pé ọlá tó ń ní ọlá tó ń kó kì í sóye lè mọ́mù. Àbí lè mọ́mù tó ní ilẹ̀ ò bá pẹ́ o. Ìmọ̀mù tí ó mọ̀ ká ní sí. Ní wọ́n máa ń bá aṣọ lọ́rùn rẹ̀. Ẹ bá aṣọ lọ́rùn lè mọ́mù. Ẹni ló lọ́wọ́ lè mọ́mù. Ẹ̀dùnkú rẹ̀. Lè mọ́mù ọ̀ríjínà nọ́mbà 1 tí ń bá lọ́rùn ṣeré. Tí ń ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́run. Tó ní ìmánu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi. Yóò ṣe lè wọ́n wọ inú. Tó jáde mọ́mù tààrà tó mọ ọlọ́run nínú ilé àti níta. Tí inú rẹ̀ sì mọ́. Tó máa Kùránì dáadáa tàbí ṣàlẹ́bì sí yé wẹ́ ibá sọ̀rọ̀ rẹ̀. Afàmì ààrẹ àdìsí dájọ̀gúnra. Àmẹ́rin gómìnà ẹ̀kọ́ dé ní yọ̀kọ̀. وتضحكون ولا تبكون Bóyá yọ ọmọ yìí. وأنتم سامدون فاسجدوا لله واعبدوه. Ọ̀tọ́lẹ̀ àkúnlẹ̀ ẹwà mú Kùránì yí ẹ̀yẹ ẹwà ń ṣeré pa. Gbogbo wa tẹ́ kọ́ ẹgbẹ́ lè ìwẹ̀ lọ́la alẹ́ síbẹ̀. Ẹwà sọ Kùránì wà ní newspaper. Ẹgbẹ́ báwọn èèyàn kan máa kóra pẹ̀lú 10,000 nítorí tó fẹ́ dìbò. Gbogbo bí ó bá ń wò jẹ́. Station ni wọ́n wá ní méjèèjì. Ẹ sì mú ẹwà ń bọ̀ lọ́lọ́ ní ẹ̀yẹ. Afàmì ààrẹ àdìsí dájọ̀gúnra. Ànábì ní láwùrọ̀ ẹ̀tún mára ẹ̀tún látàrí tùm kọ̀ ní ìlà wàlàbàkẹ́ tùm kẹfìrà. صلى الله عليه وسلم. Ànábì ní wáyé pété mi rí ẹ̀yẹ rí. Ẹ̀yin yóò bá kéré mọ́ níwọ̀n. Ẹkún yìí yóò bá pọ̀. Ó wá jẹ gómìnà ní ìtumọ̀ sí ká dìbò fún rẹ̀. Kí ló kàn wá? Ó yá àwọn tí wọ́n ti lọ tẹ́lẹ̀ ọmọ wọn mélòó lẹ́yìn. Nígbà táwọn bàbá ńlá wọn ò ṣe dáadáa wọ́n sì gbé pápápápá kò tí ì wò. Bàbá yìí lè gbé apákanlé wọn lọ́wọ́ ni. Afàmì ààrẹ àdìsí dájọ̀gúnra. Níbo ni? وتضحكون ولا تبكون Ó yá yọ ọmọ yìí. وأنتم سامدون Ó yá yọ ọmọ yìí. فاسجدوا لله واعبدوه. Wala tabkuna bi wa'dihi wa wa'idihi. Ẹ sunkún nípa Ọlọ́run. Ìkan àwọn mínísítà kan ṣaláìsí láìpẹ́. Àánú sì ṣe lóbìnrin náà sì dáa. Àwọn kan ní wọ́n kú sórí oyè. Ẹ̀yin ò kú síbẹ̀. Ẹ wá ń gbádùn owó wa. Sínétọ̀ sì gba 35 million lóṣù ní Nàìjíríà tó lò. Lóṣù. Nàìjíríà tó lò ṣẹ̀ṣẹ̀ tó lò. Ní Nàìjíríà tó wọ́n wá ń celebrate 58 years Nàìjíríà nípò. Nàìjíríà ta ọmọ 58 tí ò tí lè dáre. Afàmì ààrẹ àdìsí dájọ̀gúnra. Ọmọ náà bá pọ́ ọmọ ogún ọdún. Bàbá ọkùnrin bó bá tóbìnrin ní bàbá ọkùnrin kan kó tiẹ̀ máa tẹ̀lé á lọ wẹlé fún ni. Ẹja á pè wá pé wá ẹja ka Kùránì fẹ́lẹ́. وتضحكون ولا تبكون وأنتم سامدون. وأنتم سامدون فاسجدوا لله
bàbá tí àwọn yìí kọ́ máa sọ pé mọ́mì mi ọ̀rẹ́ mi béèrè mi lọ́mọ ogún ọdún àwọn abáyé dé yìí àkàyà sí ilé lórí àtọ́ wá ní ọmọ 58 years ọmọ 58 years náà bí tí ó lè lárìn àmọ́ nígbè nǹkan ṣe Nàìjíríà púpọ̀. olórí number one àwọn tí nǹkan ṣe ní Nàìjíríà àwọn olórí wa ni. Àwọn àkọ́kọ́ tí nǹkan kọlù. Àwọn lẹ́bí ìgbà àṣàlẹ̀ káwà tó lórí ajá. Àwọn èèyàn bá sọ fún òun làwí. Òun làwí yìí ká ṣe yín. Wọ́n tó sáàmì gbóòrà. Ẹ máa ṣeré, wọ́n tún jó. Ta ló jẹ́ kó máa sunkún ká ní kí ló ṣe náà? Ọkọ̀ táwọn wà yìí ni ò kọjú ọ̀nà bí àwa sí. Ọkọ̀ táwọn wà yìí ni ò dáa. Epo rẹ̀ ti tán. Wọ́n tún sáàmì gbóòrà. Bátìrì rẹ̀ ti kú. Ọ̀tánítọ̀ rẹ̀ ò ṣiṣẹ́ mọ́. Ẹ́ńjìnì rẹ̀ náàkì. Wọ́n tún sáàmì gbóòrà. Fásitì ìyá mi wà mọ́tà ń ṣe gbogbo àwọn ọmọ wa ti sọ wọ́n ní ìdàkúdà ẹ̀sọ̀ ìyàwó lé ní ìdàkúdà àwọn ọkọ àwọn náà kúrò wọn lójú àwọn ìyàwó wọn wá fúyẹ́ ẹni òkú wọ bẹ́ẹ̀ dẹ̀ báwọn ó ṣe kí bẹ́ẹ̀ káàbọ̀ obìnrin bá kúlẹ̀ kí ọkọ láyé tà nílò yìí odindi ọkùnrin lò. fẹ́sí jùlọ ìyá yìí. ẹni ó ti fẹ́ àwọn sílé ládàáwò ẹwọ́n tí wọ́n ti wá níyàwó kọ́ bá wọn ṣe gbéga. wàgùrù fẹ́sí jùlọ ìyá yìí. wàá tún sábì lù ẹgbẹ̀gbẹ̀rẹ̀ ẹ ti sùn jù ẹ sùn jù ìlú tẹ̀sí ìjọba ní lórí òdà. fẹ́sí jùlọ ìyá yìí. nígbà tí wọ́n kọ gbogbo àwọn ìlú tó kọ̀rọ̀tì lágbàáyé wọ́n mú Nàìjíríà sí tòsí. Nàìjíríà lẹ́yìn kò tẹ̀ sí nọ́mbà wọn nù ó wà ní láàrin wọn tó tẹ̀. Nàìjíríà bàbáyé ṣe pọ̀ tó kú àgbáyé. Kí là ṣe. fẹ́sí jùlọ ìyá yìí. Ẹ̀yí padà. Ẹ má jẹ́ ká máa rí lásìkò ìbò nìkan. Ẹ bẹ́ ká dìbò fún yẹn wá lọ kọ́ mọ́ṣáláṣí káàrin. Wọ́n bẹ jìbìtà kọ́sẹ́ bẹ̀rẹ̀ sí. Àrọ̀lá jìbìtà kẹrán bí máa wọ̀nyẹn pẹ́lá ti gbọ̀ mọ́. fẹ́sí jùlọ ìyá yìí. Ẹni máa lọ dìbò lẹ̀ fún ránpẹ́sì tí ẹ bá àtàwọn ọmọ rẹ̀. wàgùrù fẹ́sí jùlọ ìyá yìí. Pariwo káàkiri wọn háwó wọn lọ stéètì wọn lọ àwọn lókùn gọọmenti káàkiri wọn ṣe dáadáa wọn ni àwọn àbá ọdísàkà abẹ́sí. a máa bá gómìnà láàrin àwọn tí wọ́n ń ta àkàrà. Aláìmọ̀ a máa bá wọn gbọ́ àkàrà sórí iná. Àwọn eléyìí ikú tà láti di ọjọ́ yìí. Yàrá kàrà wọ́n rí bẹ́ẹ̀ wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n tún tàbí sí la. fẹ́sí jùlọ ìyá yìí. Àsìkò ìbò wá dé ẹ̀wọ́n náà bá wọn dí àkà. Àwa rí gómìnà mínísítà kan bá wọn kọ márùwá òní lásìkò márùwá tó ti wọ márùwá gbẹ̀yìn tíbi ti wọ ó lé 30 years. fẹ́sí jùlọ ìyá yìí. Ẹ̀tàn wá kúrò ìfúnníwù. Àwọn tá a ti gbọ́n. Ìbá pa ẹ̀kọ́ pàjá. Ara rẹ̀ nípa. Àwa. Ẹ̀wọ̀n ń tàn wá. Àbíká padà sọ̀rọ̀ lọ, Ànábì Muhammad wá sọ̀rọ̀. Wọ́n yà máa lù mí rà.
lè dìímú nínú yín àbí ká tẹ̀ ní ẹni tí mo